Ọ̀gbẹ́ni Gẹ́ni láì wọ́n lé sí wàhálà Ìbàdàn ní bọ́ńbọ́tò. Ẹ̀wọ̀n kọ́rọ́ kìjì kò ṣe é máa tàbí ọ̀bọ̀. Àjọta mẹ́tàlá ta 20 ọmọ àtàlẹ́tìlá o. Taye Currency ti fọ̀rọ̀ lẹ̀ onú fọ́nrán yìí fún Saheed Osupa gẹ́gẹ́ báwọn èèyàn ṣe gbàgbọ́. Ẹ̀gbà tí ẹ bá wo fọ́nrán yìí ẹ ó rí àwọn èsì tó lágbára tí Taye Currency fi lẹ̀. Ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ ta lọ̀gá, ta la ṣíwájú, ta ní bàbá, ta lànábì, ta ló yẹ kó fọ̀wọ̀ fẹ́yàn kan, ta ló yẹ kó respect èèyàn kan. Lágbo orin Fuji náà ni gbogbo ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀. Ó sì ti tó ọjọ́ mẹ́ta báyìí. Ṣé ẹ rántí pé Taye Currency ọ̀hún àti pasuma náà wọ́n ní gbọ́n mi sí omi òtó tó di ohun tí wọ́n fẹ̀ lójú rẹpẹtẹ táwọn èèyàn sì bá wọn dá sí bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ti parí ẹ̀. Kí ni Taye Currency sọ nípa orin Òṣùpá, nípa Òṣùpá fúnra ẹ̀? Ẹ gbọ́ gbogbo bó ṣe lọ nínú fọ́nrán yìí. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Ohun tó wà lọ́ńdà yàtọ̀ sí ohun tó àwọn èèyàn bọ̀dá o. Ìyàtọ̀ tó wà ní ilé Àbẹ̀bí ìjọba wọn ń ṣe lọ. Ibà ń sun lọ́sẹ̀ rẹ̀ ni o, gbogbo ilẹ̀ mọ̀ òun, òyìn ìyẹn gbogbo ilẹ̀ mọ̀. Àkùsù ọmọ tó bá ń sìn ìbá ètò múlò mọ̀ àkùsù ọmọ bá dà ọmọ ayọ̀tẹ̀lẹ̀ ìbára kí máa tù lókè ọmọ àpèsè ọ̀la ọmọ bí náà rẹ̀ ìbá ìsàtì lọ́mọ ìbára kí máa tù lókè Rocky Mateo. Ẹ̀jìnà ìṣòtẹ́tẹ́ láyé àwọn orí. Báṣọ ìṣẹ̀ríkà nínú láyé bí ipa òdí. Ìṣòtẹ́tẹ́ láyé àpèsè orí. Ìṣẹ̀ríkà nínú láyé bí ipa òdí. Báyàká ìṣòtẹ́tẹ́ láyé àwọn orí. Ẹni tí ò ní sọjọ́ ní pé ní tí ò dẹ̀ ní wùlò. Kí lábàdé ọmọge tí mo fẹ́ tí ò lè tọ́jú ẹ̀yìnkà nínú láyé o. Ìṣòro tó kó láyé àwọn orí o. Ẹni tí ò ní sọjọ́ ní tó ní Tí ò dẹ̀ ní wùlò. kí lábàdé ọmọ tí mo fẹ́ lè bá dùn mí. Ó yàgò tí mo bá rà ní pé ó ti dé bẹ́ẹ̀. Àwọn àṣìkò ló pé mú ṣẹ̀ráyé à. Ṣùgbọ́n wíwá tí mo wá ìkìlọ̀. Wíwá tí mo wá ìkìlọ̀. Bàbá mo ní ká gbé sórí kan bèbí. Kì í ṣe bí agbódèdè. Wíwá tí mo wá ìkìlọ̀.
máa wá máa bá. Ó tẹ̀dá mi dùn mí ṣe kó rí bẹ́ẹ̀. Gbogbo kan tó ẹ kó mú pákọ́jọ́ ti ṣe ẹ̀hún. Aláùsá gbogbo kan tó ẹ kó mú pákọ́jọ́ ti ṣe ẹ̀hún. Àwọn bọ̀dọ̀ kan ló ń pè fún àbúdẹ̀. Ìmọ̀ wíwá tí mo wá ìkìlọ̀. Wíwá tí mo wá ìkìlọ̀. Báwo ni ká tó tó ìmọ̀ mo rí ìdíje adólédò? Wíwá tí mo wá ìkìlọ̀ o. Báwo ni èsì mo ìkìlọ̀? Táyé lórúkọ rẹ̀ sí ìkìlọ̀. Ìgbà òkè máa ti ìkìlọ̀. Ọmọ ìṣèlú bẹ́ẹ̀ kìlọ̀. Àwa kìlọ̀. Ọmọ ọba àjà òkè kìlọ̀. Máa lè ní sọ̀rọ̀ yẹn mọ́. Báyìí ṣe ẹni tí a ń ṣàlẹ̀ mọ̀ ló ti mọ̀. Báyìí ní sọ̀rọ̀ yẹn mọ́. Báyìí ṣe èèyàn tí wọ́n ń ṣàlẹ̀ mọ̀ ló ti mọ̀. Sílẹ̀ ṣàjọ, ṣọ́ọ̀bọ̀rì. Lójú ni ká lù. Àlùkò ìlànà. Wáyé inú gbẹ̀lá yọ̀dá. tó ń lọ láàrin àwọn onífújì yìí lágbára o. Abẹ́lẹ́ ti Ìbàdàn. Bàbá èbó. Abẹ́lẹ́ ti Ìbàdàn. Àwọn ṣeré báwọn akẹgbẹ́ wa. Wáyé àwọn ṣeré báwọn sí wa. Ọmọ ṣe nígbà ó kọrẹ̀ sí láyé. Àwọn ṣeré báwọn ti wá kọrẹ̀ sí. Wáyé àwọn ṣeré báwọn ti wá dáyé. Àwọn tó fẹ́ràn wa dáhà náà kó wọn jẹ. Gbogbo bá ṣe bàá jẹ́ tó. Àwọn tó jẹ́ tiwọn àwọn nípa dá lóyè wa. Kájí gbogbo bá ṣe ju lókìdó. Àwọn tó jẹ́ tèmi wọn nípa dá lóyè mi o. Bí èèyàn bá pààyà ń sọ̀jà débi sí o. A máa ń nílé tó máa sọ pé tí mọ́mí ẹ̀ o tí màmá ẹ̀ pọ̀ jù ògùn. Ẹni tó jẹ́ tèmi á pè mí ò bá sọ délé. Èèyàn tí ó ní pè wá dá ẹ̀ o. Ọmọ kò ní pè wá o. Báyìí ni wá sí òkè wá ní ọtí mẹ́rin. Wọ́n ṣe kọ́ gbogbo iná. Báyìí ni èsì kí nǹkan tó kú. Báwo sáàtì bàbá gbogbo wa.
bá ṣe kọ nílẹ̀ ẹni tí ò fẹ́ràn Àyìndé tó jẹ́ pé kọ́lìtì olóyàn láàyè Yorùbá kọ́ ló jẹun. Kọ́lìtì olóyàn yóò dáyé o. Àfẹ́yìn pé kébé lòun fẹ́ gbọ́. Kọ́lìtì lóyàn láàyè. Àìláṣí ò ní bẹ̀rù àtàyìndé ráṣí ní ìdẹ́kúrẹ́. Àwọn méjèèjì òun ilé olúyẹ̀lẹ̀ òun ọ̀kan. Báyìí láṣí ò máa àìláṣí ò fésòwésì. Bí gbogbo ọ̀kan ṣe dá tó dá gbọ́dọ̀ yín kọ́ kù. Àwọn tó jẹ́ Lágbole ò ní ìfẹ́ wọ́n fi káàṣì sílẹ̀ nígbà gbogbo. Wọ́n dúró ti káàṣì ní Àyìnlá. Kígbèdé kámọ́rùn tó kù Oníbàdàn yìí. Àwọn tó jẹ́ pé nígbà tí kámọ́rùn gbèjé ti kú. Wọ́n láwọn ò tó fìtí mọ́ ọ̀ọ́dún tí wọ́n. Akọni mi ṣìnà lálẹ́ yìí. Akọni mi ṣìnà yàrá yìí o. Àwọn tó jẹ́ tí ń ṣìnà akọni wọn ní lọ pé Rashidi Àyìndé. Àwọn tó jẹ́ tàyìndé Rashidi ní Ìbàdàn o. Wọ́n ní pa Yorùbá Adéwálé. Àwọn tó jẹ́ títí Déwálé Àyìnbá gangan wọ́n ní pé Rashidi Àyìndé. Àwọn tó wá jẹ́ ti Máyégún. Táyìndé wá sí wò báyé láti ṣeré fòrí tán orin tán. Wọ́n yà ní ṣe bá tí ó yé sùn rárá ni. Àwọn tó jẹ́ ti Pasuma wọ́n ní pé Saheed Osupa. Ọba ló ṣùgbọ́n sí Àyìndé ìgbọ́rin náà, ìyẹn ò kàn wọ́n ràn ọ̀yàn. Wọ́n ní Pasuma náà fẹ́ gbọ́, wọ́n ní Pasuma akẹ́kọ̀ọ́. Bó ṣe ń kọ́, ó ti dá wọn lọ́rùn nígbà wọn. Ó ní Pasuma náà fẹ́ gbọ́. Ẹni bẹ́ẹ̀ Òṣùpá Saheed gangan, kò ní lọ́wọ́ dé Pasuma o. Tó bá wá sẹ́kù Pasuma o. Kò ní yé bí bàbá sí máa ṣe ń bọ́. Ẹni tó bá jẹ́ ti Taye kọ́rẹ́sì. Kò ní pé Màláíkà sílé o. Alórí Màláíkà òye ó pé. A ní kí ni Màláíkà ń kọ́. Ó máa máa pọ́n kọ́rin sílẹ̀. Àwọn tó bá jẹ́ ti sílẹ̀. Alábàláíkà débi sí o. Wọ́n lórí kọ́rẹ́sì ìyá wọn tó rá. Wọ́n lórí ikú máa ń sìn ọmọ kò yáwó náà ọ̀rọ̀ wa. Àwọn tó rá jẹ́ tata wẹ́ẹ́ àbí o. Àwọn tó jẹ́ tata wẹ́ẹ́. Bádùkọ ABC bá ń kọ́ rí o. Wọ́n ní kí ni ìrìn sí ẹ̀kọ́ ni. Lẹ́sìn lára ṣọ́kọ̀ọ́rì. Wọ́n ládùúgbò rẹ̀ fi ń sin kí ló gbọ́. Wọ́n lórí àtàrà ló táwọn lọ́rùn. Béèyàn bá fẹ́ ládùúgbò rẹ̀ fi ń sin igbó bàbá àbọ̀sẹ́lẹ̀ o. Lọ́wọ́ kọ́ ẹ̀yà àtàrà létí ẹ̀. Á lóun ò gbọ́ ọ̀hún kankan. Á lóun ò gbọ́ ọ̀hún kankan. Bẹ́ẹ̀ ṣe búlọ́ọ̀kì Taye tó àwọn tó jẹ́ ti kọ́ ẹ̀sìn. Ibo ní Yéṣu mú wọn ní jẹ́ ìsinmi. Wọ́n ní jẹ́ ìsinmi Taye. Wọ́n ní jẹ́ ìsinmi bá a ṣe ọ̀. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sọ sọ́rọ̀ yìí o, ẹ drop comment yín, remember to like, share and follow us.
a lọ fún ìpolówó ọjà ipò WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.